ẹ jẹ́ àpàlọ́ o ẹ jẹ́ àpàlọ́ o ẹ̀yin èwe wa níbo lẹ wà bóyá ẹ súnmọ́ bí àlọ́ o àlọ́ mi àlọ́ o ọmọdé ilé àlọ́ ìjàpá ìjàpá tìrókò ọkọ yán níbo ẹ jẹ́ àpàlọ́ o ẹ jẹ́ àpàlọ́ o ẹ jẹ́ àpàlọ́ o. Àlọ́ ẹ̀yin èwe mi ẹ tún kú ọjọ́ mẹ́ta ẹ̀yin àgbààgbà mo kẹ́yìn náà o mo kí yín káàbọ̀ sórí ètò àlọ́ pẹ̀lú Ahondiwura. Àlọ́ ìjàpá òun náà là ń pa lọ́wọ́ eléyìí tí mo sì mọ̀ wípé gbogbo wa pátá náà là ń rí ẹ̀kọ́ kan tàbí méjì kan ńbẹ̀. Lónìí àlọ́ mi ó dá lórí ìjàpá, ìdí tí ìjàpá fi pa lórí títí di òní. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èwe wa ni wọ́n mọ̀ wò wípé báwo lórí ìjàpá ṣe pa. Ṣé rí gbogbo ohun tó wà lára ìjàpá pátá òun ló ní ìtàn tó rọ̀ mọ́ o. Bẹ́ẹ̀ ni a sì mọ̀ mú wá lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n lónìí ìdí tí orí ìjàpá fi pa òun náà ni mo fẹ́ sọ fún yín. Ní ìgbà láíláí, ní ìgbà tó ti pẹ́, ní ìlú àwọn ìjàpá, ẹ mọ̀ pé ìjàpá níyàwó, Yánníbo òun sì lórúkọ ìyàwó ìjàpá. Àbúrò Yánníbo wá fẹ́ ṣe ìgbéyàwó. Ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí àna tí ìjàpá jẹ́, òun náà gbọ́dọ̀ gbìyànjú títí ẹ̀, ó gbọ́dọ̀ bá wọn dá sí i torí pé ìgbéyàwó tí wọ́n fẹ́ ṣe kì í ṣe ìgbéyàwó kúẹ́kúẹ́ o, eléyìí tí wọ́n ti fi ilé pọn tí wọ́n fọ̀nà rókà, wọ́n fagbada dínran. Gbogbo nǹkan eléyìí téèyàn bá pàdé níbi ayẹyẹ ìgbéyàwó pátá òun náà ni àwọn àna ìjàpá ti pèsè. Òun náà sì gbìyànjú, ó bá wọn lọ́wọ́ sí i. Ṣùgbọ́n bó ṣe kú bí ọjọ́ méje tí wọ́n ṣègbéyàwó, òun náà ni Yánníbo ti lọ sílé wọn láti lọ rè mọ́ bábúrò rẹ̀ pèsè gbogbo nǹkan eléyìí tí wọ́n bá nílò. Ìgbà tó kú bí ọ̀la, ìjàpá náà gbéra, ó lọ sílé àwọn àna rẹ̀ wípé kóun lọ rèé máa ràn wọ́n lọ́wọ́, kóun lọ rèé máa ran ìyàwó òun náà lọ́wọ́. Ìjàpá gbìyànjú, ó ṣe gbogbo ohun tó bá yẹ kó ṣe. Àwọn olóbìn ilé ń dáná, àwọn ọlọ́mọlé náà ń gbìyànjú, inú olúkálùkù ń dùn, gbogbo ẹ̀ wọ́n tó ń gbégbá ẹni tó ń tẹ̀bẹ̀, ẹni tó ń ṣẹ̀fọ́, ẹni tó ń roka, ẹni tó ń gúnyán. Ẹ sì mọ oúnjẹ tí ìjàpá fẹ́ràn jùlọ, òun náà ni ẹ̀bẹ. Ohun tí à ń pè ní ẹ̀bẹ òun ni àsáró. Oúnjẹ tí ìjàpá fẹ́ràn jùlọ leléyìí. Ìgbà tó yá tí ìjàpá ti ṣiṣẹ́ dáadáa, wọ́n wò wípé àna àwọn káwọn wá yàrá kan fún un. Wọ́n sì mú ìjàpá, baálé Yánníbo ẹ wá wọ yàrá yìí lọ, kẹ́yìn tẹ̀ lọ rèé sinmi ná. Bí wọ́n ṣe tọ́ka yàrá tíjàpá, ó wọbẹ̀ lọ. Ṣùgbọ́n yàrá tó ti yàrá ìjàpá, yàrá tí wọ́n ń kó oúnjẹ sí ni. Gbogbo bí ìjàpá ṣe wà nínú yàrá yìí, òórùn oúnjẹ ló ṣà ń ta sánsán sí i. Àti tòsíkí, àti tọbẹ̀ ṣápá, àti tọbẹ̀ gbogbo ẹ̀, ẹ̀fọ́ gbogbo ẹ̀ oríṣiríṣi òun ló ń ta sánsán sí ìjàpá nímú. Ní ìtì ẹ̀rọ kó ráyè sùn gan tàbí ráyè sinmi. Ìjàpá ń nàgà, ó ń wo àwọn olóbìn ilé. Bó ṣe rí bọ́n ń se ẹ̀bẹ báyìí, ó wò wípé oúnjẹ tí mo fẹ́ràn jù lélẹ̀. Ẹ mọ̀ bí bàbá Orlando ti fi kọrin, àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́, bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni àsáró tí àwọn olóbìn ilé yìí ń sè. Ìgbà tó yá, wọ́n ṣe oúnjẹ, wọ́n kó àwọn yòókù wọlé, wọ́n sì mú iyán, òsíkí àtẹran ìgbẹ́ lékìrí, wọ́n gbé lọ sọ́dọ̀ ìjàpá gẹ́gẹ́ bí àna wípé kóun náà tiẹ̀ jẹun. Ìjàpá jẹun o, ó jẹ oúnjẹ yìí, ó jẹ tán, ó jẹ iyán pẹ̀lú bí òsíkí àtẹran ìgbẹ́, ó jẹ tán, ó dán abọ́ kó
kò tiẹ̀ wò pé ilé àná lòun wà ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe mọ̀ Ìjàpá olójú kòkòrò kò tẹ́ lọ́rùn ẹ̀bẹ̀ yìí ṣáà lójú ẹ̀ wà ń bẹ̀ ó ti wá ń rò lọ́kàn pé tán bá ti lè ṣe ẹ̀bẹ̀ yìí tán gbé wọlé sínú yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ó rọra yọ jáde òun ó sì lọ rèé bu ẹ̀bẹ̀ náà òun ó bù sínú fìlà òun ó dè mọ́rí. Ìgbà tí àwọn olóbìnrin lè ṣe ẹ̀bẹ̀ tán wọ́n gbé sínú yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ Ìjàpá. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ bí Ìjàpá ṣe rò ó bẹ́ẹ̀ náà ló ṣe ṣe é. Ó wọnú yàrá ọbẹ̀ ó wọbẹ̀ lọ. Àmọ́ ó ti kọ́kọ́ yọjú káàkiri ó wà yíká ó rí i pé àwọn olóbìnrin ilé gbogbo wọn ń ṣiṣẹ́ iṣẹ́ ká wọn lára gbogbo àwọn àbúrò ọkọ ìyàwó gbogbo àwọn àbúrò ìyàwó ẹ̀ olúkálùkù ń ṣiṣẹ́ ó wẹ̀yìn ìkùlé ó wo wájú ilé ó wà yíká fèrèsé ló bá yọ wọ yàrá yìí. Ìjàpá bu ẹ̀bẹ̀ ó bù sínú fìlà ó sì dé mọ́rí ló bá lọ bá àwọn àna rẹ̀ òun ti fẹ́ mọ́ lọ lé o wípé òun fẹ́ lọ pààrọ̀ aṣọ tóun wọ̀ torí pé aṣọ tóun wọ̀ wá aṣọ ọṣẹ́ ni kí wọ́n jẹ́ kóun lọ wọ aṣọ ìgbéyàwó kóun náà ró dẹ́dẹ́ kóun ó kàn dúdú. Níyà ìyàwó rẹ̀ bá ní ó dà àná mi ẹ ṣeun ẹ wá jẹ́ ń sìn ọ́ sọ́nà. Ìjàpá ní kó má ṣe yọnu ẹ má ṣe yọnu àná mi ẹ máa wá Yorùbá ìyá ní rárá bí ẹ ń pọ́n lẹ́sẹ̀ dá ó dà kò burú. Bí wọ́n ṣe ń pa Ìjàpá lẹ́sẹ̀ dà tí wọ́n ń sìn Ìjàpá ní àágùn kan lára Ìjàpá ẹ̀bẹ̀ yìí ti ń ṣiṣẹ́ tí ò dá ságbárí Ìjàpá ní kinní yìí ń jó àmọ́ kò lè sọ. Ìyá ìyàwó rẹ̀ wò pé kí ló dé tó ń láàgùn báyìí tára rí ò balẹ̀ ló bá ní ó ní òun gbọ̀n ní òtútù yìí pọ̀ ó ti fẹ́ máa ṣòun bí ibà náà kóun tó kúrò ńlé tẹ́lẹ̀ wọ́n jẹ́ kóun tètè mọ́ lọlé kí ìyá ìyàwó òun padà kí rí òun lè yá. Bí ìyá ìyàwó ṣe padà nù pé ó dáa àná mi ó ṣeun ṣáà lọ tọ́jú ara rẹ dáadáa o kò ń ṣe dandan kó padà wá o àmọ́ bàbá rí para rẹ ti balẹ̀ dáadáa ó lè padà wá síbi ìnáwó. Kí lànà rẹ̀ yí kọ́rọ́ tán báyìí Ìjàpá fi eré gé e ó fi ẹsẹ̀ fẹ́ bó ṣe délé báyìí tó ṣí fìlà kóun ó ṣí fìlà kó gbé àsáró kalẹ̀ kó máa jẹ gbogbo irun pátá òun ló ti ṣí mọ́ àsáró. Ìjàpá ò lè jàsáró mọ́ yóò wá máa jẹ ẹ̀bẹ̀ mọ́ irun bí kò lè jẹ́ mọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo orí ẹ̀ ó ti bó kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí ò ṣe é fojú rí. Àmọ́ Ọlọ́run ṣàṣàánú rẹ̀ Ọlọ́run wò sàn orí rẹ̀ jiná ṣùgbọ́n irun gágá irun kan báyìí kò wù jáde mọ́ lórí Ìjàpá níbi tó dé fìlà mọ́. Ìdí rèé o tí Ìjàpá tó fi di apárí títí di òní. Àlọ́ mi yìí ó wá kọ́ wa wípé ká yé ṣojú kòkòrò ohun tán bá fún wa ẹ jẹ́ kó máa tẹ́ wa lọ́rùn. Lọ́dọ̀ ti tèmi ohun tó kọ́ mi lélẹ́yìí ohun tó bá kọ́ yín náà ẹ jẹ́ kí n mọ̀ ní abẹ́ comment section. Ẹ bá mi fi síbẹ̀ ẹ kọ́ síbẹ̀ ibi tá à ń fi ọ̀rọ̀ sí ẹ̀yin náà ẹ kọ́ síbẹ̀ ẹ jẹ́ ká jọ máa kọ́ra wa lọ́gbọ́n. Ìdí àlọ́ mi gbangbalaka bó bá ṣe pé irọ́ ni mo pa kágogo ẹnu mi ó mọ̀ rò ṣùgbọ́n tó bá jẹ́ wípé n ò parọ́ kágogo ẹnu mi ó ró lẹ́ẹ̀mẹ́ta kògó 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 ó yá o. Ó dàbọ̀.